Ọlọ́run alágbára jùlọ, Ọlọ́run mímọ́ jùlọ, adarí gbogbo ògo ọláyìn padà sọ́dọ̀ rẹ fún ọ̀rọ̀ ọ̀fẹ́ ńlá tẹ fún wa lákòókò yìí, pàápàá títún dẹ̀ mi wá sí láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run ayérayé gbọ́ ọpẹ́ kó gba ìyìn wa. À ń lọ sínú ọ̀rọ̀ ìyè náà, ẹ̀mí mímọ́ wá túmọ̀ rẹ̀ sínú ayé wa. Ọ̀rọ̀ rẹ tá ó gbọ́ lónìí jọ tún ayé wa ṣe, àti níparí ohun gbogbo. Bàbá, lẹ́yìn ayé yìí ní ìjọba rẹ, ohun mi ò mọ̀ rí má jẹ́ ó fọ̀ sí wa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, a kí wa pé a kú ọjọ́ ìsinmi òní. Ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ọjọ́ ìsinmi òní jẹ́ ọjọ́ ìsinmi tá à ń pè ní ọjọ́ ìsinmi ẹ̀bẹ̀. Ètí a pè ní Rogation Sunday. Ọjọ́ ìsinmi ẹ̀bẹ̀. Gẹ́gẹ́ bí àṣà ìjọ, òní tí ṣe ọjọ́ ìsinmi, àwọn ọjọ́ mẹ́ta tí ó ṣáájú àkókò ìgòkèrè ọ̀run. Nítorí pé ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ Thursday ní ọjọ́ ìgòkèrè ọ̀run tá pè ní Ascension Day. So àwọn ọjọ́ wọ̀nyí, ọjọ́ ìsinmi òní, ọjọ́ ajé ni, ọjọ́ ìṣẹ́gun ni àti ọjọ́rú. Nínú ìtàn ìjọ a máa ń yà sọ́tọ̀ fún àdúrà ẹ̀bẹ̀, pẹ̀lú ìgbàgbọ́ wípé tó bá di ọjọ́ ìgòkèrè ọ̀run, a ní ìgbàgbọ́ wípé Jésù Kristi ó ti gòkè lọ sí ọ̀run. À ń fi ọjọ́ ìrántí ọjọ́ ìgòkèrè ọ̀run ni. Nítorí náà, àwọn ọjọ́ wọ̀nyí la pè ní ọjọ́ ẹ̀bẹ̀, láti fi ṣìpẹ̀, láti fi bẹ̀bẹ̀ fún orílẹ̀-èdè wa, láti ṣìpẹ̀ fún ẹlòmíràn, pàápàá láti gbàdúrà fún gbogbo àgbáyé. Nítorí náà, àkòrí ìwàásù wa ní àkókò yìí la pè ní àṣẹ láti gbàdúrà. Àṣẹ láti gbàdúrà. Mo dẹ̀ mú ọ̀rọ̀ yìí jáde láti inú ìhìnrere Jòhánù orí 16 láti ẹsẹ̀ 23. Àti ní ijọ́ náà, ẹ̀yin kì yóò bi mí léèrè ohunkóhun. Lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tẹ́yin bá béèrè lọ́wọ́ Baba ní orúkọ mi, òun ó fi fún yín. Àṣẹ láti gbàdúrà. Àṣẹ ní ìlànà tàbí òfin tí Ọlọ́run tó gbé kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì, pàápàá àwọn onígbàgbọ́ ní àkókò yìí, láti máa pa á mọ́ nínú ọkàn wa àti láti máa tẹ̀lé gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run pa fún wa. Lára àwọn àṣẹ tá lè wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Bíbélì, a rí àṣẹ òfin 10. Tá bá wo Ẹ́sódù orí 20 ẹsẹ̀ 1 dé ìparí, tàbí Deuteronomy orí 5 láti ẹsẹ̀ 1 síwájú sí, a ó rí wípé Ọlọ́run pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọdọ̀ yẹ́ èrèkèrè fún ara rẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni òfin 10 tá fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó jẹ́ àṣẹ, ìta lè pè ní àṣẹ láti pọ̀ òfin Ọlọ́run mọ́. Ìdí nìyí tí Ọlọ́run fi sọ ní Deuteronomy orí 28 ẹsẹ̀ 1 apá 1 rẹ̀ pé yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, láti máa kíyèsí àti láti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa láṣẹ fún ọ ní òní. So àṣẹ ni. Ní májẹ̀mú tuntun, a rí pé a tún rí àṣẹ níbẹ̀ nígbà Jésù fún wa wípé àpapọ̀ òfin ó ní eléyìí ni ìfẹ́ wa sí ọmọ ẹnìkejì wa. Àṣẹ ni pé a gbọ́dọ̀ pa òfin tuntun yìí mọ́. Àṣẹ mìíràn tá tún nínú Bíbélì, òun ni ó wà nínú ìrètí Matthew orí 28 ẹsẹ̀ 1 sí iwájú, pàápàá ẹsẹ̀ 22. nígbà tí Jésù sọ wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa wàásù, àṣẹ ni.
àṣẹ mìíràn tí à ń gbé yẹ̀wò lónìí wọ́n mọ̀ pé ní àṣẹ tí í ṣe àṣẹ pàtàkì láti máa gbàdúrà. Kí ni àdúrà? Àdúrà jẹ́ ọ̀nà kan láti bá Ọlọ́run rìn. Àdúrà jẹ́ ọ̀nà kan láti bá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà jẹ́ ọ̀nà kan láti wí ohun tó wà nínú ọkàn wa láti wí fún Ọlọ́run. Àdúrà jẹ́ ọ̀nà kan láti wọ ojú rere Ọlọ́run wípé Ọlọ́run, ohun tí mo fẹ́ nìyí, jọ̀wọ́ bá mi ṣe. A lè wo dáradára gẹ́gẹ́ bí àdúrà tá à ń gbà fún ara wa. A lè fi àdúrà ṣìpẹ̀ fún ẹlòmíràn. Bẹ́ẹ̀ sì ni a lè béèrè ohun kan tàbí òmíràn lọ́wọ́ Ọlọ́run. Tá bá wo ìhìnrere Mátíù orí 7 ẹsẹ̀ 7, a rí pé nínú ìhìnrere yìí a sọ fún wa wípé béèrè a ó fi fún wọn. Ìbéèrè ó ní àdúrà. Ó ní wá kiri ìwọ yóò sì rí. Wíwá kiri ó ní àdúrà. Ó ní kànkùn a ó ṣí sílẹ̀ fún wọn. Ó ní iye àwọn tó kànkùn là ń ṣí sílẹ̀ fún. Ètò túmọ̀ sí pé tá a bá ń kanlẹ̀kùn ọ̀, tá à ń gbàdúrà, tá à ń wọ́jú Ọlọ́run, a wà ní ìbámu láti mú àṣẹ Ọlọ́run ṣẹ ni. Àṣẹ láti gbàdúrà. Tá bá wo ìhìnrere ti Jòhánù tá ti mú ọ̀rọ̀ yìí jáde, pàápàá orí 16, tá bá wo ẹsẹ̀ 22 dáradára, a ó rí pé ọ̀pọ̀ ìgbà tí Jésù bá ti bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ tán, wọ́n máa bèèrè lára wọn pé kí ni èyí, kí lohun tí Jésù tó sọ yìí. Àti pé Jésù ó dẹ̀ ti mọ̀ wọ́n dáadáa. Ìdí ní tó fi sọ fún wọn wípé kán bá lè mọ ohun tó ń bá wọn sọ, ló wá sọ fún wọn wípé àti ní ijọ́ náà ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun, nítorí pé ohunkóhun tẹ́ ẹ bá béèrè ní orúkọ mi, ní orúkọ Jésù, a ó fi fún yín. Jòhánù orí 16 ẹsẹ̀ 23. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a ti gba àṣẹ láti gbàdúrà. A ti ní oore ọ̀fẹ́ láti gbàdúrà, pàápàá ohunkóhun tá a bá béèrè lórúkọ Jésù gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Bíbélì sọ pé a ó ṣe fún wa. Jòhánù orí 16 ẹsẹ̀ 24. Àdúrà gbọ́dọ̀ jẹ́ ohun tí a máa ń ṣe nígbà gbogbo. Ìrètí Lúùkù orí 18 ẹsẹ̀ 1, ó ní ó sì pa òwe kan fún wọn, ìyẹn Jésù, pé ó yẹ kí a máa gbàdúrà ní ìgbà gbogbo, ká má ṣe ṣe àárẹ̀. Àdúrà jẹ́ agbára èyí tí a rí nínú ayé Jésù Kristi, nítorí pé a rí Jésù gẹ́gẹ́ bí ẹni tó gbàdúrà, ẹni tó gbà àwẹ̀ fún odindi 40 ọjọ́ ní ìrètí Mátíù orí 4 ẹsẹ̀ 1 sí iwájú. Bákan náà, tá bá wo ìrètí Lúùkù orí 5 ẹsẹ̀ 16, ó ní ó sì yẹra sí ijù, ó sì ń gbàdúrà. Ìyẹn tó wá pé Jésù ẹni tí à ń tẹ̀lé, ó jẹ́ ẹni tó pé ó fi ara rẹ̀ lélẹ̀, ó fi àpẹẹrẹ lélẹ̀ tó sì ń gbàdúrà. Tàbá ronú kó lè pé ó yan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, a rí pé ó lọ sí apá kan, ó lọ gbàdúrà, lẹ́yìn lè ló sọ̀kalẹ̀ wá láti wá yan àwọn ọmọ ẹ̀yìn. Àdúrà, àṣẹ láti gbàdúrà, àṣẹ láti gbàdúrà. Nínú ìrètí Mátíù orí 17 ẹsẹ̀ 21, Jésù tìkára rẹ̀ sọ pé láìsí àdúrà àti ààwẹ̀, irúfẹ́ iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ kó lè ṣẹlẹ̀. Nígbà táwọn ọmọ ẹ̀yìn Jésù tó ń mú arákùnrin tí ẹ̀mí odi àti àìlè sọ̀rọ̀ tó ń wá bá àwọn ọmọ ẹ̀yìn Jésù tí wọ́n rí ohunkóhun ṣe, wọ́n ń bèèrè lọ́wọ́ Olúwa pé báwo ló ṣe jẹ́? Jésù wá sọ pé láìsí àdúrà àti ààwẹ̀, irúfẹ́ nǹkan wọ̀nyí kò lè di ṣíṣe. Àwọn ọmọ Ọlọ́run síwájú sí, a rí nínú Króníkà kínní orí 4 ẹsẹ̀ 9 sí 10, a rí àpẹẹrẹ gẹ́gẹ́ bí Jábésì, ẹ̀yin tá a sọ fún wa pé òun náà gba àdúrà, Ọlọ́run sì yí ìgbésí ayé rẹ̀ ó yí padà. Pàápàá ní ẹsẹ̀ 10, òní Jábésì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún mi ní tòótọ́. Ó mọ̀ pé àṣẹ wà fún òun ti gba àṣẹ láti gbàdúrà. Ó sọ pé Olúwa, ìwọ ìbá jẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ
kó má jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbìnújẹ́. Ọlọ́run sì mọ ohun gbogbo tí ó tọrọ ó múṣẹ nítorí pé ó gba àdúrà. Ìwọ ọmọ Ọlọ́run, àkókò nìyí, pàápàá ohun tí à ń là kọjá gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ohun tí à ń là kọjá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, àkókò ní láti gbàdúrà, láti tẹra mọ́ àdúrà gbígbà. Àrí àpẹẹrẹ ayé Hánà, bí òun náà ti gbàdúrà ní Sámúẹ́lì kínní, tọ́lọ́run sì gbọ́ àdúrà rẹ̀. Pàápàá ní Sámúẹ́lì kínní, ó béèrè ọmọ lọ́wọ́ Ọlọ́run, Olúwa sì gbọ́ àdúrà rẹ̀. Àní Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ kínní, ó ní òun sì gbàdúrà pé Ọlọ́run gbọ́ àdúrà òun. Àwọn ọmọ Ọlọ́run, àrí àpẹẹrẹ gẹ́gẹ́ bí àdúrà èyí tí Ábúráhámù tó gbà tó fi ṣìpẹ̀ fún àwọn ará ilé rẹ̀, pàápàá fún ibi tó ṣẹlẹ̀ ní ìlú Gòmórà, nígbà tó sọ fún Ọlọ́run, tó o bá rí 50 ènìyàn, ṣé wàá tó pa 50 ènìyàn, wàá parun pẹ̀lú ibi tó ń ṣẹlẹ̀ yìí, títí tó o bá rí 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi àdúrà ṣìpẹ̀. Jẹ́nẹ́sísì orí 18 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 23. Àwọn ọmọ Ọlọ́run, Sólómọ́nì pàápàá ó gbàdúrà ní Króníkà kejì orí 2 ẹsẹ̀ 14. Ó ní bí àwọn ènìyàn mi tí à ń porúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tó bá sì gbàdúrà, tó bá sì wá ojú mi, tó bá sì yí padà kó nínú ẹ̀ṣẹ̀ wọn, nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Àrí pé Ọlọ́run ó dẹ̀ gbọ́ àdúrà rẹ̀. Àwọn ọmọ Ọlọ́run, ní kíákíá ẹ jẹ́ sáré wo àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé nígbà tá a bá ń gbàdúrà. Ìgbésẹ̀ kìíní ni pé a gbọ́dọ̀ yí padà kó nínú ẹ̀ṣẹ̀ wa. Mátíù orí 3 ẹsẹ̀ 2. Ìgbésẹ̀ kejì ni pé a gbọ́dọ̀ jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Jòhánù orí 1 ẹsẹ̀ 12, ó ní àwọn tó gbà, àwọn ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìgbésẹ̀ kẹta ni pé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nígbà tá a bá ń gbàdúrà. Hébérù orí 11 ẹsẹ̀ 1, ó ní láìsí ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. Síwájú sí ohun ìkẹrin, a gbọ́dọ̀ gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Ẹbí àti kà á ní bàbá wa tí ń bẹ ní ọ̀run, ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ó ní ó wá sọ pé kí àwa kó ṣe ìfẹ́ rẹ bí wọ́n ti ń ṣe ilé ọ̀run. Ohun karùn-ún ni pé a gbọ́dọ̀ béèrè nínú àdúrà wa ohunkóhun tá a bá gbàdúrà fún ní orúkọ Jésù. Ó ní orúkọ Jésù la gbọ́dọ̀ fi máa gbàdúrà. Jòhánù orí 19 ẹsẹ̀ 26. Àwa ará, lé àkótán ará, ẹ jẹ́ tó bọ̀ fi ara wa fún àdúrà gbígbà, torí pé àdúrà ló lè ṣe. A ti gba àṣẹ láti gbàdúrà, àti fún wa ní orúkọ tá a lè fi gbàdúrà, tí ṣe ní orúkọ Jésù Kristi. Nítorí pé ohunkóhun tí a bá fẹ́, tá a bá ti béèrè nínú àdúrà nípasẹ̀ ìfẹ́ àti ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó sì rí gbà. Ní àkótán ará, Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13 ó síwájú, ó sọ fún wa, ó ní inú ẹnikẹ́ni ha bàjẹ́ nínú yín bí? Jẹ́ kí ó gbàdúrà. Inú ẹnikẹ́ni ha dùn? Jẹ́ kó kọrin mímọ́. Ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí? Kí ó pe àwọn àgbà ìjọ, kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n sì fi òróró kùn ún ní orúkọ Olúwa. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là, Olúwa yóò sì gbé e dìde. Bí ó bá ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó sì dáríjì. Ó wá sọ pé ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Ẹsẹ̀ 17. Ó ní ènìyàn onírúurú ìwà bí àwa ni Èlíjà, ó gbàdúrà gidigidi pé kí òjò kó má ṣe rọ̀. Òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún ọdún 3 òun oṣù 6. Lẹ́yìn náà ó sì tún gbàdúrà, ọ̀run sì tún rọ̀jò, ilẹ̀ sì so èso rẹ̀. Nítorí àwọn ọmọ Ọlọ́run, a ti fún wa ní agbára láti gbàdúrà. Ẹ já dìde fún orílẹ̀-èdè yìí, ẹ já dìde fún ìdílé wa, ẹ já dìde fún ara wa, ẹ já dìde fún ìlú yìí, kí a gbàdúrà. Torí pé a ti fún wa ní àṣẹ, pé kí a gbà ní orúkọ Olúwa, tí í ṣe orúkọ Jésù Kristi. Mo sì gbà ládùúrà pé bí a ti ń gbàdúrà, okun àti agbára láti máa ṣe ìkọlù àkóbè fún wa,
ẹ̀mí Ọlọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bàbá, dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ ọ̀fẹ́ tá a ní, pàápàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti gbọ́ ní ìwàásù pé a ti gba àṣẹ láti gbàdúrà, oore ọ̀fẹ́ láti má ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, Olúwa gbé wọ̀ wá. Agbára àdúrà àgbàyọrí, Olúwa wá fi fún wa. Ní ìgbàkúgbà tá a bá ń gbàdúrà, ọ̀run jọ ṣe fún wa. Ayé wa má jò rí bákan náà mọ́. Ìlú wa yìí má jò rí bákan náà mọ́. Orílẹ̀-èdè wa má jò rí bákan náà mọ́. Gbogbo àgbáyé, Ọlọ́run má jò rí bákan náà mọ́. Bàbá, gbọ́ tiwa Olúwa, kò ṣe fún wa ju bí a ti mọ̀ ọ́ béèrè lọ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, àmín.